Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin obìnrin alájọ àdákó, ẹ̀yin ọ̀dájúbìnrin tẹ́ ẹ̀ láàánú ọkọ sójú. Mo bá ní kẹ́ ẹ lọ bí ìyá yín bá kúlẹ̀, ẹ lè tó kú ìyá yín torí pé ẹ fẹ́ sanwó àjọ àdákó. Kìdẹ̀ ń ṣe wípé bẹ́ẹ̀ bá kó owó àjọ yìí o, kì í ṣe pé bí ẹ máa fi ẹ̀pọ̀ kọ o, kì í ṣe pé ẹ máa fi ṣe nǹkan kan sílé o. Ìsídà kẹ́ lọ fi ra lẹ̀ pamọ́, àbí kẹ́ fi raṣọ patí, àbí ìtò ń bora kẹ́ fi ra cream ìbora. Kì í ṣe pé bóyá tí bùkátà bá dé lórí ọmọ, ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ rí pé bóyá ọkọ yín lè ṣe àbí ó ń struggle. Kì í ṣe pé bóyá tẹ́ bá dájọ́ àdákó yẹn tí bùkátà bá dé lórí ọmọ, ẹ máa help. Kì í ṣe pé bóyá tẹ́ bá dájọ́ àdákó yẹn tẹ́ bá ní owó yẹn lọ́wọ́ tí ìnira bá wà nínú ilé, bóyá ẹ máa kó owó yẹn jáde. Ẹ ní ṣe. Ṣùgbọ́n bó bá rán yín ní bẹ́ bá máa ra nǹkan ọbẹ̀, tẹ́ bá máa gbowó ńlé, ẹ fi extra lè fọkọ even tí ọkùnrin bá wà nínú ìnira nítorí pé ẹ fẹ́ dá àjọ àdákó. Bí ọkọ yín bá wà lọ hospital tó ń gba ẹ̀jẹ̀, mo bá ní kẹ́ ẹ lọ rẹ̀ ẹ̀jẹ̀ wá, ẹ máa fowó kún nítorí pé ẹ fẹ́ dájọ àdákó. Bọ́n bá ní pé bọ́n bá fẹ́ discharge ọkọ yín lọ hospital, ẹ máa fowó kún torí pé ẹ fẹ́ dájọ àdákó. Gbogbo bíkíbi tẹ́ ti ń ra nǹkan tó máa wúlò fúnlé, tẹ́yin náà máa lò, tí ọmọ yín máa lò, títí kan ra school ọmọ, ẹ máa lọ bá principal, ẹ máa lọ bá dì í. Ẹni kan fowó kún owó school ọmọ, ẹni kan bá yín fi change díẹ̀ lé, ẹ padà wá gbà nítorí pé ẹ fẹ́ dájọ àdákó. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin, Ọlọ́run kò fi sí yín lọ́kàn láti ní ọkọ lára ni. Ẹ ní àánú ọkùnrin lójú. Gbogbo ọ̀nà tẹ́ bá fi lè ní wọ́n lára, tẹ́ bá fi lè jẹ. Bọ́n bá lọ ra lẹ̀ gan, ẹni kan fowó kówó lẹ̀, ẹ gbẹ̀yìn lọ, ẹ lọ gbà á nítorí pé ẹ fẹ́ dájọ àdákó. Bọ́n bá sin ọkọ yín gan sínú sàárè, owó tó bá ń kó sínú bẹ̀, ẹ fẹ́ kó nítorí pé ẹ fẹ́ dájọ àdákó. Ẹ láàánú bó ṣe wò ó mọ. Gbogbo nǹkan tẹ́ ẹ máa ṣe, gbogbo nǹkan láti ní ọkọ lára ni. Ẹ bá ra nǹkan náírà kan, ẹ pè ní 10 náírà. Nígbà tí o bá ń ṣerú ẹ̀, tí ọmọ bá ń rí ọ̀nà dà, tí ọmọ òfin ní máa wò wípé ó dá láti máa ja ọkọ lólè. Ọ̀nà dà tí ọmọ òfin ní máa wò pé ó dá láti má láàánú ọkọ. Because ẹ máa rí pé ọkọ yín wà nínú ìnira. Ẹ dẹ̀ máa fi owó kún owó nǹkan nítorí pé ẹ fẹ́ dájọ àdákó. Níbi gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe, ṣebí tó bá lágbára ẹ̀, ṣe bóun ló máa ṣe. Tó bá lágbára ẹ̀, èwo làbúrò máa fi tiẹ̀ máa fi ní ẹlòmíì lára nítorí pé ẹ fẹ́ dájọ àdákó. Gbogbo ẹ̀yin alájọ àdákó, gbogbo ẹ̀yin tẹ́ máa inflate price fún ọkọ, ẹ fowó kówó school, ẹ fowó kówó òwe, ìmí gan akọ list nǹkan tí ọmọ ò need, akọ sínú list nítorí pé ó fẹ́ gba extra money kó lè rówó fi dájọ. Bẹ́ bá tẹ̀ wá ń dájọ yìí, kò sí nǹkan tó burú ńbẹ̀. Bẹ̀ mélòó nínú yín ló ń fi àjọ yẹn ṣàánú ọkọ? Mélòó nínú yín ló fi àánú yẹn ló fi ṣá? Ẹ máa ní mò ń support ọkùnrin. Yes, mo wá gbà pé mò ń support ọkùnrin nítorí wípé àbòsí ti pọ̀ jù. And gbogbo èèyàn ayé yìí obìnrin ni wọ́n ń support. Wọn ò rí nǹkan tó bad nínú nǹkan tóbìnrin ń ṣe fún ọkùnrin. Mo ní voice note kan lọ́wọ́ níbi tí ọkùnrin ti ń wa ẹkún mu. Níbi tí ọkùnrin ti ń wa ẹkún mu. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ lọ máa kó owó. Ìmí inú yín gan ẹ máa ń jí owó ọkọ. Ẹ máa jí owó ọkọ yín. Ẹ lọ máa yọ owó ẹ̀ láàrin. Bí ọkọ bá kówó sílé, ẹ ti di olè ọ̀sán gangan. Ọ̀nà dà tọmọ yín gan òfin ní gbé wiri. Gbogbo ẹ̀yin obìnrin mi, ẹ ń jí owó ọkọ, ẹ lọ máa jí owó ọkọ yín, ẹ lọ máa yọ láàrin. Ẹ jí nígbà míì, ẹ sọ wí wọ́n á dẹ̀ wá owó yẹn tì níbi tẹ́ wà, ẹ sọ pé ẹ mọ nǹkan kan bẹ̀. Tá bá wí tá bá fọ̀, ẹ nítorí pé kó má bàa lọ síta, kó má lọ ná owó yẹn síta. Ẹ máa jí owó ọkọ. Kí lẹ fẹ́ gbà ńbẹ̀? Ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ ibi. Gbogbo ẹ̀yin obìnrin alájọ àdákó, gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ti mú kádàrá ọkọ yín, tẹ́ ti padà sáìdá. Gbogbo ẹ̀yin obìnrin tí gbogbo irun ọkọ yín ti ta kókó lójú yín. Irun ọkọ ta kókó lójú ẹ, pẹ̀lú ẹ náà wàá máa strain ẹ, wàá máa fún pa pẹ̀lú bùkátà.
You don't know when to stop. Mọ àwọn nǹkan tí ò yẹ kẹ́ béèrè lọ́wọ́ ọkùnrin fún, tí ò yẹ kẹ́ béèrè. Mọrú àwọn owó tí ò yẹ kẹ́ béèrè lọ́wọ́ ọkùnrin. Mọrú àwọn nǹkan tí ò yẹ kẹ́ béèrè lọ́wọ́ ọkùnrin. Nígbà tí mo sọ̀rọ̀ lánàá wọn kan ní ṣé mi sọ pé tífẹ́ bá wà kí wọ́n má gbowó lọ́wọ́ ọkùnrin. Mi sọ pé kí o má béèrè owó lọ́wọ́ ọkùnrin. Tí o bá rí lì nífẹ̀ẹ́ gan, àánú ọkọ á máa ṣe é ju wípé kó béèrè owó lọ́wọ́ ẹ̀ lọ. Pàápàá tó bá mọ̀ pé kò ní. Tó bá mọ̀ pé kò ní, tó bá fún ẹ gan, tó bá fún ẹ ní ó pọ̀ o kọ̀ láti dá sí méjì kó kó apá kan fún. But àìbéèrè ọkùnrin tó rí ẹ bá pé a mọ̀ ẹ̀tọ́ ẹ̀, nǹkan tí mò ń sọ nìyẹn. Bẹ́ẹ̀ nǹkan tí mò ń try láti sọ wípé owó kọ́ ló yẹ kó kọ́kọ́ ṣáájú ìfẹ́. Mo rí wípé ipò tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tí owó sí, ipò àkọ́kọ́ ni, ipò ẹ̀kejì ni, ipò ẹ̀kẹta ni. Ẹ bẹ̀rẹ̀ sí ní tò ìfẹ́ sí ipò kẹrin. Ni mo ṣe ń sọ wípé owó kọ́ ló yẹ kó kọ́kọ́ ṣáájú ìfẹ́. Ìgbà tí yọ máa ń lé owó nínú ìfẹ́, ìgbà tó ti dàgbà ni, táwọn ọmọ ẹ ti dàgbà, tó dẹ̀ rí pé ò ní ẹ̀yàn kọ̀ọ̀kan tó help ẹ, ló lè máa lé owó. Bọ̀ ẹ pé kò sí bùkátà kankan tẹ́yàn kankan fẹ́ bọ́ ẹ gbọ́. Bọ̀ nígbà tó ṣì wà léèwé, táwọn ọmọ ẹ sì kéré, ìfẹ́ ni, àbí tẹ́yàn ò tí ì má rí rárá, ìfẹ́ lèèyàn máa ń lé. Mi sọ pé bóyá ẹni tó bá ti nífẹ̀ẹ́ kò pípé, of course ìfẹ́ wà nínú owó wà nínú ìfẹ́, bọ̀ owó kọ́ ló yẹ kókó jẹ́ ìfẹ́. Lára fífẹ́ràn owó jù, òun náà ni ẹ̀yin obìnrin tẹ́ pé ẹ máa àjọ ilẹ̀ máa lé ṣáá. Ọ̀pọ̀lọpọ̀ yín rízì tẹ̀dẹ̀ fi ń dájọ́ nípa ẹ fẹ́ raṣọ, ẹ fẹ́ kọ́lé ara yín tọkọ ò ní mọ̀ ń pa ẹ̀. Kì í ṣe pé ẹ̀ ń dájọ́ láti ran ọkọ lọ́wọ́, kì í ṣe pé bóyá ẹ̀ ń dájọ́ láti gbé bùkátà kọ̀kọ̀. Gbogbo obìnrin tó bá ti ń palẹ̀ mọ́ owó ẹ̀ nínú ilé fún ọkùnrin tó wà responsible tí ò fi ràn lọ́wọ́, kì í ṣe alùbáríkà, kì í ṣe alálùbáríkà obìnrin. Ọlọ́run kó dẹ̀ jẹ́ kọ́mọ ẹ lálùbáríkà. Ọkùnrin tó bá wà responsible, gbogbo obìnrin tó bá ń palẹ̀ mọ́ owó ẹ̀, gbogbo obìnrin tó bá hide owó fún ọkùnrin tó mọ̀ pé ó wà responsible, fún ọkùnrin tó mọ̀ wípé tó bá ní kò ní fi jẹ níyà, fún ọkùnrin tó mọ̀ pé aláàánú ni tó dẹ̀ fẹ́ràn ọmọ, tí wọ́n dẹ̀ ń lówó tó ń hide ẹ̀, tó kàbàlẹ̀ owó ẹ̀. Irú obìnrin yóò ṣe alálùbáríkà obìnrin. Ọlọ́run jẹ́ kọ́mọ ẹ̀ dẹ̀ lálùbáríkà ni. Gbogbo nǹkan tóbìnrin bá ní láyé, tó bá ní ọkọ tó dá tó wà responsible, ó ń láti fi mọ̀ ọ́n. Tó bá ní ọkọ tí ò fi nǹkan pamọ́ fún ẹ, ọkọ tó respect ẹ, ọkọ tó jẹ́ aláàánú ẹ, ọkọ tí ó bá ẹ, even kó má ṣe nǹkan kan fún ẹ. Ẹ jẹ́ kí n sọ fún yín, ọmọ tí ọkùnrin ń tọ́ obìnrin ló ń bá tọ́mọ. Obìnrin ló ń bá tọ́mọ jù. So tó bá wá obìnrin tó bá ní owó àbò ní anything láyé, tí ọkùnrin dẹ̀ ń bá ẹ tọ́mọ. Torí àwọn wèrè kan máa ní ẹjọ́ bí ní ẹjọ́ tọ́mọ ni kọkùnrin tó jogún ó ti jọgbọ̀n. Gbogbo obìnrin tí ọkùnrin bá ń bá tọ́mọ, tó dẹ̀ ní nǹkan lọ́wọ́, tó dẹ̀ fi ń pamọ́ fún ọkọ, fún owó tó fi mọ ọkọ tó dá sí ẹ, obìnrin yóò ṣe alálùbáríkà. Ọlọ́run má jẹ́ okórí burúkú ká àwọn ọmọ ẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ yín àjọ àdákó tẹ̀ ń gbà yẹn, ẹ fi ṣe nǹkan kan fún ọkọ, ẹ máa ṣe fúnra yín. Meanwhile ara ọkùnrin lẹ máa fi tere. Bọ́kọ yín bá ń lọ sínú kòtò báyìí, ẹ fowó lé orí òkú ẹ̀ kẹ́ ẹ lè rí extra. Ara ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ yín máa ti ń tere pàápàá èyí tó fọkàn tó wà responsible. Ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ ibi, ẹ lọ jáwọ́ nínú ìwà ọ̀dájú. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. Mi ní kẹ́ má ṣe show fún mi o. Ilé ti yá, iṣẹ́ ti yá. Mo sọ fún yín pé bó ní Ìbàdàn bá wọ níkà, ó mọ ẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lálákìsà, mo rò bí ẹ ti máa rí idán díẹ̀díẹ̀. Mo sọ fún pé bí n bá wọ vest lásán, wàláhì olórúkọ. Ọlọ́run kò dá mi léèyàn tó simple ni. But àtàrí àjànàkú, wàláhì kì í ṣẹrù ọmọdé yín. Àtàrí àjànàkú mo tútù sọ, kì í ṣẹrù ọmọdé yín. Ọlọ́run bó ní Ìbàdàn bá wọ níkà, ó mọ ẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe. Ẹ̀yin náà ti máa rí scores nsìn pé àtàrí àjànàkú, wàláhì a lè open ẹnu, a dẹ̀ lè ṣe yànyànyànyànyà jura wa lọ. Èmi ò ń ṣe ẹni tó ń ṣe yànyànyànyànyà. Mi ì bá ń lé slow and steady ló máa ń win race, and that is me. Kò dìgbà téèyàn bá pariwo, ariwo kọ́ ni music. Àgbá òfìfo
òun ló máa ń dún gbàgùdù gbàgùdù gbàgùdù. Gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ jáwọ́ nínú greediness. shabarikolo.com ẹ lọ register ń bẹ. Àìráyè ni ò jẹ́ ń ṣe show, but màá wá ṣe show, ẹ má worry, very soon, maybe by weekend àá pàdé. Ẹ má dẹ̀ gbàgbé ilẹ̀ Dana Beats. Mo rí pé gbogbo yín ti rí lórí page mi fún promo tí wọ́n ń ṣe lọ́wọ́ 600,000. Èyí dẹ̀ gba extra sí. Ẹ káàárọ̀.